sáré tọ̀ wá ìsáré wá sọ́dọ̀ bàbá mi Fábùkọ́lá Fáglórí lórí èèyàn bíi mẹ́ta kan tí wọ́n pè mí pé àwọn fẹ́ ṣe àwọn wá nǹkan tó kọ̀nfàmù fún nǹkan gbèsè kò sì ní dá lóòótọ́ kéèyàn tó wá jẹ gbèsè wọ́dún tí ń bọ̀ bàbá mi ẹ bá ń káwọn ará lé. mo kí ìlọ́kùnrin mo kí ìlóbìnrin mo kí nípò àwùsí mo kí ní dòròmọ̀ àwùsẹ̀ mo kí ní ìlànà mi tójúmọ́ létí mọ́ wa mo kí ọkùnrin wa mo kí obìnrin wa àìrí gbé sọnù bí ó sì bí ọmọ ẹni bí ọlọ́kù sí yìí ayọ̀lá àbáwọ̀ bẹ̀. àmín àṣẹ Èdùmàrè. àdúrà wọ́n gbà. àmín àṣẹ Èdùmàrè. tó lórí àwọn nǹkan tá a fi san gbèsè ni tí mo bá wá mo fẹ́ bá yànnà náà bó ni a ṣe táì fi jẹ gbèsè wọdún tí ń bọ̀ kí ni àwọn nǹkan tí èèyàn mú ṣàlóògùn kódà bóyá èèyàn lè ṣe fúnra wọn ni àbí tẹ́ bá wa kọ́ wọn àbí tí wọ́n tiẹ̀ wá ṣe lọ́dọ̀ yín kàn tiẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà pè mí pé àwọn fẹ́ kí n wá bá yín ká tó bọ́ sí ọdún tí ń bọ̀ tó kù bí ijọ́ mélòó kan yìí pé kí ni tá a fi ṣe nǹkan wọn gbèsè ọlọ́run nígbà gẹ́gẹ́ bí ṣe. Elédùmarè ìbà rẹ o Elédùmarè ìbà rẹ o Elédùmarè ìbà rẹ àfi tiẹ̀ ṣe lónìí wọ́n lọ dá ewé wọ́n lọ dá egbò bá a bá ní bàbá jẹ gbèsè àìṣe ń tọ́ da síbi kọ́ wa ní gbèsè lọ́rùn ni síbi kọ́ ní gbèsè lọ́rùn ni ọkùnrin lòún wò mí obìnrin lòún wò mí pé tá a bá jẹ gbèsè àkúnníṣe ń tọ́ da ọ̀dà ká jẹ gbèsè ọ̀dà ká rí san ni gbogbo ẹ̀dá tó ní gbèsè lọ́rùn Elédùmarè ọba yín san ẹni wó lọ́wọ́ ni ẹni ní lọ́rùn ẹni ní mu ní mọ ni ìyẹn ní mu ní mọ èèyàn ọmọ tí ọba mọ̀ rẹ bàbá rẹ kò ní dọ̀tà bàbá rẹ mọ̀ ẹbẹ́ ni afẹ́yẹ lọ́mọ rẹ wù ni gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń fẹ́ràn Babaláwo Fábùkọ́lá Fáglórí tí yóò ní bàjẹ́ ẹ̀yin tẹ́ ń bá wa tẹ like ẹ̀yin tẹ́ ń share rẹ̀ ẹ̀yin tẹ́ ọ̀pọ̀lọpọ̀ mẹ́kọ̀ọ́ bàbá ẹ̀rí káàdì kẹ̀mí mo ṣe àmọ̀dúpẹ́ lọ́ọ́ ti yín náà owó ò ní tán lọ́ọ́ yín nígbà tẹ́ lówó rọ́lẹ̀ ṣe káàdì sí wa nígbà tẹ́ lówó rọ́lẹ̀ ṣe dátà sí wa wàhálà àdàmú kò ní jẹ́ pé yín iléeṣẹ́ abẹ́rẹ́ ọ̀rọ̀ TV kò ní jóná o kò ní jóná o àwọn olólùfẹ́ wọn fẹ́ràn rẹ̀ gan púpọ̀ jù ọ̀ wá ní jásùn lọ́sàn-án ò ní jásùn pé bàbá wọn sànà fún nídìí nǹkan tí yín ò ní bàjẹ́ ọlọ́wọ́n wọn wo tiwa ẹ̀yin tẹ́ ń bọ́ lọ́mọ wo ọmọ ọlọ́wọ́ ti yín náà sẹ́ẹ̀rì tí mo mú láyẹyẹ tù ní ìwọ tó ti jẹ gbèsè ọdún wa ń pa lọ bóyá ọdún ló fún ẹni promise pé lọ́ọ́ sanwó ọ̀wá arówó sọ wá fẹ́ para rẹ fẹ́ kó kànga má kó kànga o ọwọ́ fẹ́ gbé ògùn èkúté jẹ má gbé ògùn èkúté jẹ etí mo mú láyé ẹyẹ tù ní wàá bá mi lọ tọ́jú ewé tanápasé tanápajé àkàmọ́ tẹ̀lé panáposo àwọn èpè tanáposo ìbáyín ayé o ìbẹ̀yìn ayé o tanápajé là á pè o mo gbé tanáposo òye tanáposo tanápajé là á pè o kábíyèsí Elédùmarè àwọn àbánijá ewé rẹ̀ ìtànná rẹ̀ gbòǹgbò rẹ̀ ètí pọ́n lábìfà gbúrú bá mi tú gbòǹgbò dídí rẹ̀ ìlọ́jà ó kò wà kó di méjì ewé ajé tútù tọ́jẹ́ tó jọ ó di mẹ́ta ata àjọsí lókun tí ò níye á wà lọ papọ̀ ṣùgbọ́n wá ní bá a ti lò ó tá a bá fẹ́ dáná rẹ̀ á wà lọ bá mi ra àṣà múmu àròtọ́ba ti dáná rẹ̀ dáásà múmu fi yípo rẹ̀ ibi tó bá gbé sí ọbẹ̀ yìí àásà múmu fi yípo àrò ọba pẹ̀tù yọ pa sínú sáàsùn torítorí là á tú o torítorí là á jẹ́ o tẹsẹ̀tẹsẹ̀ là á jẹ́ o ọwọ́ á gé sí mẹ́rìndínlógún mẹ́jọ ju mẹ́rìndínlógún lọ 16 lédè yìí léèbó ewé tá a wá ti lọ yìí ẹ̀jẹ̀ rẹ̀ àti pa sínú sáàsùn ẹtù yà wà bọ̀ lọ́tọ̀ a wà dà sínú tá a pa kó ewé yìí sí tá a pa ẹ̀jẹ̀ sí làbà sí lépo níyọ̀ làásì tí ó jẹnẹ dáadáa níbi tó wá tó dáa sí ni pé èèyàn bá jẹ fúnjọ́ mẹ́ta kò pé ọmọ jẹ o. kì í ṣe ẹnà ká gẹ́rẹ̀ kan náà. kò pé ọmọ jẹ o níbi ọba tó wúlò sí eegun rẹ̀ ọmọ jẹ́ sínú ibì kan ni bàbá tó ní sọ́ọ̀bù àbá nílé tà ń kọ́ lọ tí lè wọ̀n yá á lọ gbẹ́lẹ̀ bẹ́ẹ̀ àbòmọ́ bẹ́ẹ̀ yọ̀ọ̀dọ̀jà nínú gbára ẹ̀ tù fi sowó gbogbo ẹni tó jẹ gbèsè gbogbo ẹ ló fi ló gba ẹ ló fi là owó ní gbèsè náà san o owó tí ń bẹ lára ẹ tù ẹnìkan èrí káwọn onírí ọlá rẹ kà mọ ifá tó dáa ni àgbà gbogbo àníyàn gbà ó pọ̀ lára rẹ̀ àìrí ọlá ẹ tù ká owó tí ń bẹ lára ẹ tù ẹnìkan èrí ká dánwò wàá yìn mí láwo lẹ́nu bẹ́ẹ̀ ló kù sí yìí gbogbo èyí tó jẹ ó rí san. ẹyin o ká ní fún yàn jẹ o. ẹnìkan ni ó jẹ o ẹnìkan ni ó kódà ìfun rẹ̀ àwọn onímọ̀ àtúmọ̀ ọmọ ìwé tán nípa jẹ́ yìí ètìpọ́n ọlá yìí wọ́n mú sí rí ẹ̀rù àwọn kábíyèsí Elédùmarè ẹ jẹ́ ń fún yín tán ìfún tá a bá yọ kúrò ńbẹ̀ ewé tánápajé sí rí ẹ̀rù àwọn ètìpọ́n alábìfà gbúrúgbú á wà á tún gún papọ̀ pọ̀mọ́ sí rí ẹ̀rù àwọn á máa fi ibi ògùn náà táyé bá gbégbá yẹn ni o á máa ra kan sí ná pẹ̀lú àṣẹ tọ́nà àná wà yẹn wá bọ́ bá jẹ́ oníṣẹ́ǹkan tó o bá ń lò tó o bá ní èèyàn dá lọ́dọ̀ rẹ lówó
ó yìn mí láwo àníjúbà fòní gúnníkù oore ni wọ́n ṣe òní ṣe ká àmọ́ bó rẹ bá di bí ìpàdé kí ló fi pamọ́ tó ń pẹ́ nìkan ọmọ rí yóò tán ìjọ kan kò ní tán fún gbogbo wa yóò rí bẹ́ẹ̀ yóò ṣẹbẹ̀ ọdún àyọ̀ gbogbo. nọ́mbà bàbá lẹ̀ ń wò yẹn ìlú Ọ̀yọ́ náà wà 38348630 babaláwo Fábùkọ́lá Ifá Glory àtàlórí àbọ̀là kan bẹ ní Amẹ́ríkà London tó o bá lè ṣe pèmí sórí nọ́mbà yìí lẹ́ẹ̀kan sí 08038348630 babaláwo Fábùkọ́lá Ifá Glory nọ́mbà yẹn lẹ̀ ń wò yẹn olórí àbọ̀ WhatsApp nọ́mbà náà nù yóò yẹ gbogbo wa kò ní yẹ lẹ́fà 38348630 ó lè kó pèmí nọ́mbà mi ọ̀lọ́ mẹ́sẹ̀gì mi WhatsApp àdúrà gbogbo àníyàn gbà ọkàn gbogbo ọbalẹ̀ inú owó dùn ìrètí wa jẹ́ o inú ọdún yìí àtọ́dún tá a fẹ́ mú. ẹ ṣeun bàbá o ẹ ṣe pọ̀. àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ire ẹ bá ṣàṣe lágbára ọlọ́wọ́ bá o lágbára ọlọ́wọ́ bá Ifábùkọ́lá Ifá mi ìgbèrú bàbá mi kẹpẹ́. bẹ́ẹ̀ ni o Elédùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe wí àtẹ̀gbò ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ̀dùn àfihàn wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. àdúpẹ́ o Elédùmarè ó ṣeun ẹ̀já tó ń da ibú làmú òjò apá lọ. babaláwo Fábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. ara ẹ bá mi kálọ o sádọ̀rọ̀ àtàndá olórí àbọ̀là gbèsòrò débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ gbogbo ayé ló lọ síbẹ̀ o. irú ìṣòro àìsàn wo ni tiẹ̀ àìní iṣẹ́ gidi lọ́wọ́ ìpọ́njú ìkórira promise and fail ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́ kí èèyàn ṣiṣẹ́ kó má lákòjọ. ogun ni àìrọ́mọbí àìrọ́kọ tàbí aya rere fẹ́ oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. báwo ra rẹ̀ ràn tètè ojú kó jàǹkárí wọ̀ ìdènà ní ẹnìkan kò lágbára o àyàfi ọba Ìdùmarè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gùn ṣe wòsàn tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀ babaláwo Fábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ẹ̀ ṣe o Ẹlẹ́dùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà ẹ̀yin náà kàn sí wọn gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́ bóyá ẹ̀yin sì fẹ́ bọ́rí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin bus stop tẹ́ ẹ bá ti dé kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Fábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là lẹ́ ń lọ wọ́n wà ní ìlú péjú 1 sábò Ọ̀yọ́ Aláàfin telephone 08032834630 tàbí 0705288104 ọ̀kàràkà yìí ná Ifá gbáyé lọ ìrí òkè gbogbo wa. nínú òní di o yọ yẹ wa o kò ní yẹ ẹ lẹ fún wa ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀.